nígbà kan rí òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ káàkiri àgbáyé ni Funmi Martins jẹ́ nídìí iṣẹ́ tíátà. Kí n tó tẹ̀síwájú nínú ìtàn, ẹ jẹ́ kí n sáré fún yín ní fọ́nrán kan léè tí Funmi Martins ti kópa fún yín láti wò. Kíkẹ́ jọ torí Ọlọ́run tọ́jú ṣọ́ọ̀bù mi o, Ọlọ́run mi bẹ́ẹ̀ ń gbèsè o, mi ní fẹ́ kí n dé kí n máa gbọ́ sítórì o. Díà, ṣé ẹ ti rẹ́dí àbí? Bẹ́ẹ̀ni. Tẹ̀lé ọkẹ́ ọ bẹ́tà bẹ́ẹ̀. Gbé báàgì lọ sínú mọ́tò kó fáwọn ọmọ nìṣọ́. Ó fọwọ́ lẹ́kọ̀ọ́ sípò yẹn padà sẹ́nu. Ọ bẹ́tà bẹ́ẹ̀. Now let's go. Bẹ́ẹ̀ rẹ̀ tẹ̀lé àǹtí. Kí ló ń ṣe owó tí ń ṣojú tiẹ̀? Ọmọ bàbá ẹ̀ kò fẹ́ fi mílẹ̀ nìyẹn. Ó yẹ kó ti máa ọmọ náà lára bọ̀ ti ọ̀rọ̀. Sórí àsìkò tó ń lọ yìí, mo máa miss ẹ̀dùn mi ní tàn jẹ. Ojú ń ro mí. Báyọ̀, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé bọ́sẹ̀ méjì péré náà ni máa lò? Ọ̀sẹ̀ méjì wo ló tiẹ̀ ń pariwo mọ̀ pé ọ̀sẹ̀ méjì tí wọ́n fẹ́ lò lọ́wọ́ yẹn ó máa dàbí ọdún méjì lára tèmi ni. Tí mo lè ti lo olóṣù kan tí mo ti lo olóṣù mẹ́ta. Ìgbà yẹn ni ọ̀rọ̀ ẹ lára mi ń sìn tó bá lo ọjọ́ kan ayọ̀ ọ̀lẹ̀ fún mi. Wàhálà ẹ̀ pọ̀. But anyway, wọ́n aṣọ ẹ lọ. My darling, thank you. Kékeré sì ni sórí tí Ọlọ́run bá ṣe tí a bá bímọ màá wá jọ ẹ́ lójú. Yes, torí each ọmọ tó bá ti ń bí màá make sure pé mo kọ́ ilé fún un. Màá dẹ̀ tún make sure pé at least mo ń fi 2 million naira sí àkáǹtì ẹnìkọ̀ọ̀kan nù wọn. Yes. Oh my God. Ṣé wàá rí òfin kan tí mo fẹ́ ṣe? Mi ò fẹ́ jẹ́ kí anybody I repeat kó máa fears wa. Kì í ṣe for anything o, but nítorí life ẹ àti nítorí life mi. Because sórí ìyàwó tí mo fẹ́ sílé yẹn gẹ́gẹ́ mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ ó burú gan ni o. Tó bá ṣèṣì lọ gbọ́ pé mo fẹ́ ìyàwó mi sí ibì kan, ó rẹ́dí àti pa ìyàwó náà kó pa èmi kó dẹ̀ para ẹ̀, even including ọmọ tó bá bí. So mi ò fẹ́ kí anybody mọ̀ ń pa ọ̀rọ̀ yìí. Èmi náà dẹ̀ promise pé mọ́mì mi gan kò ní gbọ́ ń pa ẹ̀. My dear, sori èmi náà ń ṣọmọdé pẹ̀lú gbogbo nǹkan tó ṣe fún mi. I won't be stupid láti máa sọ̀rọ̀ kiri. One promise ẹ̀ ní jẹ́ kẹ́dà Ọlọ́run kan gbọ́. Ó yẹ jẹ́ ká jìjọ wò ó nígbà kan rí episode 9 with the spotlight on the life and times of Olúwafúnmiláyọ̀ Àníkẹ́ Ògúntómi Martins, popularly called Funmi Martins. Ṣé kí n má tàn yín? Tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tíátà ní Nàìjíríà títí tó fi dókè òkun, tó bá ń dárúkọ ìran àwọn òṣèré tán ti wá tán sì ti lọ, tán sì ti kópa jàǹkànjàǹkàn nídìí iṣẹ́ yìí, títí láíláí ni ìtàn ò lè gbàgbé Olúwafúnmiláyọ̀ Ògúntómi Àníkẹ́ Martins, the global actress aka Funmi Martins. Ẹ wò ó, ayé tó dáyé àwọn òṣèrébìnrin bíi Dayọ̀ Amusa, Mercy Aigbe, Ìyábọ̀ Òjó, Kenny George, Àdùnní Adé, olóògbé Bísí Kọ́mọláfẹ́, Lizzy Anjorin, Lizzy da Silva, Nkechi Blessing Sunday, Ẹniọlá Àjàó àtàwọn ìgbàlódé òṣèrébìnrin tí mo ti dárúkọ wọn nínú nígbà kan rí tá a ṣe fún olóògbé Bímpé Adékọ́lá Ìrètí lọ́sẹ̀ tó kọjá. Lẹ́yìn tọ́mọ adìyẹ ń tọ̀ ìyá rẹ̀ làwọn tí mo dárúkọ yìí jẹ́. Bí iṣẹ́ tíátà bá tiẹ̀ dówó lé ní, àwọn kan ló jagun ẹ̀, kódà ẹ̀mí àwọn kan bá lọ, ṣùgbọ́n mi ò ṣetán láti yà síbẹ̀ yẹn lénìí. Tá a bá ní ká fi tẹ̀gàn sí, ká tún yọ tẹ̀gàn kúrò níbẹ̀. Yàtọ̀ sí pé Funmi Martins jẹ́ arẹwà òṣèrébìnrin, iṣẹ́ tíátà yé Funmi Martins dáadáa. Ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìgbín ni Funmi Martins jẹ́, láì bòpò lọlé olóró. A bí Funmi Martins nínú oṣù kẹsàn-án ọdún 1963 ní ìlú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà, eléyìí tó lóyìnbó ń pè ní South West Nigeria. Níbẹ̀ la bí Funmi Martins sí. Àníkẹ́ Martins ó bẹ̀rẹ̀ ayé rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ Ògùn. Funmi Martins lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Òkè Ọ̀nà Primary School, lẹ́yìn náà ló tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ lókè Ọ̀nà Grammar School l'Abẹ́òkúta. Lẹ́yìn èyí ni Funmi Martins tún tẹ̀síwájú ní Beppo Secretariat Institute, níbi tó ti gba diploma in secretariat studies. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ nínú ìtàn, a gbọ́ pé Funmi Martins ti fìgbà kan ṣe modeling rí, eléyìí tí Yorùbá ń pè ní àwòṣe. Lẹ́yìn náà ni Funmi Martins yàbàrá sídìí iṣẹ́ tíátà
tó sì bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní Rabaji gan. Congratulations, Mr. Banji. Your wife is 2 months pregnant. Me understand. Ìyàwó mi ní oyún oṣù méjì. Yes. This is unbelievable. It sounds surprised. Well, result test ta ṣe fún wọn rèé. Wọ́n ti lóyún oṣù méjì. Yes. My dear. Oh God, at last. Hello, doctor. Thank you. And tí oyún wọn bá ti ń lọ sí bí oṣù 4 àbọ̀ sí 5, ẹ jẹ́ kán máa wá fún antenatal clinic. Èmi ò ní dúró fúngbà yẹn. Every day a máa wá fún check up. My God. Jẹ́ ká máa lọ, jẹ́ ká lọlé. Ẹ̀yin tèmi tẹ́ ń gbẹ́tò, báwo ni Funmi Martins ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà gan? Tẹ́ ẹ bá gbàgbé mo sọ lẹ́ẹ̀kan. Mo ní àti gbọ́ rí nínú ìtàn pé Funmi Martins fìgbà kan ṣe modeling rí kó tó yàbàrà sídìí iṣẹ́ tíátà. Ẹ jẹ́ kó máa yé yín pé sinimá àkọ́kọ́ tí Funmi Martins ti kópa ní sinimá olóyìnbó léyìí tí wọ́n gbé jáde lọ́dún 1993. Sinimá kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Nemesis tí Fidelis Duka darí ní sinimá tó ṣe àfihàn Funmilayo Ògúntómi Martins gẹ́gẹ́ bí òṣèrébìnrin. Òṣèrébìnrin arẹwà ọlọ́pọlọ pípé tí mùṣemúṣe rẹ̀ dá múṣemúṣe ni Funmi Martins jẹ́. IPMI go this way. Funmi Martins is a global actress that stood out as a shining star in the galaxy of Nigerian entertainment. She's so talented that she could act in English and Yoruba films simultaneously. No wonder she's being called the global actress. Sinimá Yorùbá àkọ́kọ́ tí Funmi Martins ti máa kópa ní Abẹ́rẹ́ Àlájà. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, sinimá Abẹ́rẹ́ Àlájà jẹ́ sinimá kan tí Ọ̀gá Bello gbé jáde tó tún darí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Sinimá yìí ló túbọ̀ polongo òkìkí Funmi Martins tó sì sọ arábìnrin yìí di àjìtànáwò lẹ́yìn tó kópa nínú sinimá olóyìnbó Nemesis. Ó tún kópa nínú sinimá olóyìnbó kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Scandal àti Not My Way. Ẹ jẹ́ kí n yàbàrá lọ́dún year 2000 sọdún 2001 iléeṣẹ́ Wálé Adénúgà bẹ̀rẹ̀ episodial drama oníwákàtí kan, ìyẹn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó ń jẹ́ Super Story. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, àkọlé àkọ́kọ́ Super Story tí Wálé Adénúgà máa ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán tìjọba àpapọ̀ ilẹ̀ wa ìyẹn NTA ni wọ́n pe àkọlé rẹ̀ ní Oh Father, Oh Daughter. Ṣé kí n má tàn yín? Funmi Martins wà lára àwọn òṣèré àkọ́kọ́ tó kópa nínú Oh Father, Oh Daughter. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, nínú sitcom yìí ni Funmi Martins ti kópa gẹ́gẹ́ bí Madam Alero. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n fún yín ní fọ́nrán díẹ̀ nínú Super Story Oh Father, Oh Daughter. He doesn't use his salary alone. What are you insinuating? We need to bring in auditors. Auditors? Yes. I thought auditors are meant for all these big organizations, corporate bodies. So you say corporate or no corporate? Since money is going out and money is coming in and somebody is keeping the books, I mean, we can call in auditors anytime. I think you are right. No, I know what I am saying. You see, at the end of the day, we just find out that hundreds of thousands of the naira that should be in the company's returns is gone. What? You can't be serious. Try it. You just try it. Okay. You're welcome. Mr. Accountant, did you hear the auditor? Yes, So you've been siphoning my money since all this while. 2.5 million naira? God! Please, madam, forgive me. Forgive? Don't listen to him. Oh. Don't pity him at all. Maybe he too has even built a mansion in his village. I'm so angry. So, what do I do with this man? I beg you, madam, please, forgive me. Call the police. Call the police. Sasuara, please. Look, please. you will sleep in police cell until you are able to cough up all the money. Hello? Is that a police station? Good night, ma. Aswara, Ma. please come.
Why are you always in a hurry to go to bed? Look at the time. Just to tell. Come and sit down, keep me company. Excuse me, ma. Suara, come and sit down. Please. What is this? Nothing. Why are you always behaving like a bushman? Don't you like better things? Excuse me, I want to go to the toilet. I want to go to the toilet. It's okay. ọ̀pọ̀ sinimá ni Funmi Martins ti kópa ṣùgbọ́n kí n tó dárúkọ àwọn sinimá tí Funmi Martins ti kópa ṣe jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn sinimá tí Funmi Martins gangan gbé jáde lórúkọ iléeṣẹ́ ara ẹ̀. IPMI mo bẹ̀rẹ̀ látòrí Pẹ̀lúmi apá kìíní àti apá kejì. Sinimá yìí jẹ́ sinimá olókìkí tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello ló darí sinimá yìí nígbà tí Avis ọkọ Mide Martins lè ní kọ́dínéètì iṣẹ́ náà nígbà tí Báyọ̀ Àpáta jẹ́ alákòóso tó lóyìnbó ń pè ní PM fún Highway Video Mart ló taṣẹ́ náà jáde láyé ìdìdílé ebi ń péjọlé nídùúmọ̀tà nílùú Èkó. Lẹ́yìn náà ni Funmi Martins ṣe Idà Olúwa èyí tí Àtàlá nìyẹn darí ẹ̀. Olóògbé Afọlábí Ògúnjọbí táwọn ènìyàn mọ̀ sí Àfógàràtọ̀ ló ṣe PM Idà Olúwa nígbà tí Azeez Abiodun kọ́dínéètì iṣẹ́ náà bákan náà. IPMI mo bọ́ sórí sinimá olókìkí ni Ẹ̀tọ́ mi. Tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá tó tú àṣírí nípa ọkọ ọ̀run tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá Ẹ̀tọ́ mi yìí ni. Sinimá yìí ló jáde lẹ́yìn tí olóògbé Funmi Martins dẹni ilẹ̀ o. Bákan náà ni sinimá Ẹrù Ẹlẹ́rù wọn ti ẹ̀yà sinimá yìí parí tí Funmi Martins fi lọ tó ṣe pé Avis Abiodun ló lo ọgbọ́n àtinúdá rẹ̀ láti fi parí iṣẹ́ náà tán sì fi sinimá yìí gbé Mide Funmi Martins jáde. Tẹ́yìn náà bá wo gbogbo sinimá tí mo dárúkọ yìí láti iléeṣẹ́ Funmi Martins ẹ rí i pé kò sí àṣàdànù kankan nínú wọn. Àwọn tó wo sinimá yìí lọ́dún náà lọ́hùn lè jẹ́rìí sí ohun tí mò ń sọ yìí. Ó tún ṣẹlẹ̀ láàrin wa àti Lára ni mo tún bí ẹ̀rọ ṣe sí ẹ̀. Mo fẹ́ kọ́rọ̀ yẹn parí pátápátá kó tán náà yín méjèèjì. Rọ̀gbà èmi ò bá wọn jà tèmi bá kí wọn ni ò kì í dá mi lóhùn. Mo ìwà gbọ́ tèmi kó tán náà yín méjèèjì. Nísìn mo rẹ̀ fẹ́ kó tán òun la ti ń sọ látàárọ̀ ó ti lọ́lẹ̀ nu tiẹ̀ ìwọ lówó kí n bá sọ̀rọ̀ mo ti ṣàlàyé fún un pé ọtí ló fa tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn kì í ṣe pé mo mọ̀ fẹ́ ṣerú ẹ̀ mo lè fẹ́ kí bygone kó jẹ́ bygone. You hear that? Ó yé mi. Lara? Yes. Please come. Gbogbo bí mo ṣe sọ fún ẹ fẹ́ kó jẹ́ kó wọlé sí ẹ létí dáadáa bí wàá tó jókòó yìí òun ló yẹ kó máa ṣojú mi níbí lọ́dọ̀ ẹ̀ ìfà bàbá ọkọ ẹ ní bó ṣe òun ẹ ṣe èèyàn lè máa bá bàbá ọkọ ẹ jà. Mi ò ṣe. Thanks. All right. You guys might excuse me. I'm friendly of the chairman, okay? All right. All right. Okay. Àwọn sinimá tí olóògbé Funmi Martins ti kópa nìwọ̀nyí. Ọjọ́ ìbí tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Iléeṣẹ́ Ades Queen Màmá Yẹ́misí Jayéọlá ló gbé sinimá ọjọ́ ìbí jáde. Àrówólò sinimá tó túbọ̀ polongo òkìkí Samuel Ọlásẹ̀yìndé táwọn ènìyàn mọ̀ sí Samuel Ajírébi tó ti iléeṣẹ́ Kórèdé Films Production jáde lọ́dún náà lọ́hùn-ún. Mo bọ́ sórí Ẹran Ìyá Òṣogbo ti iléeṣẹ́ Ajílẹ̀yẹ tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá Àdìsá mo kúrò lórí yẹn mo bọ́ sórí sinimá Ìjà Ọmọdé Kids on Rampage tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí Adéríbigbé Àlàbí ọmọlé ọlọ́kọ́ ńlá tòun tó lórí Mọ́rẹ́nikẹ́. Àwọn tó bá wo ìtàn yín lọ́dún náà lọ́hùn-ún a máa yé yín o. Mo bọ́ sórí Ewé Ọ̀run láti iléeṣẹ́ Kórèdé Film. Mo bọ́ sórí Ṣẹ̀gilọ́lá tí iléeṣẹ́ Ades Queen gbé jáde bákan náà sinimá olókìkí ni ọpẹ́lọpẹ́ àṣebí eléyìí tí Dèjì Adénúgà gbé jáde. Mo bọ́ sórí Òbírí Ọlọ́jà Ojú kan ẹ̀pà Sàbọ̀jọ Abẹ́rẹ́ Alájà Àbẹ̀kẹ́ Alámàlà Ayé ò parẹ́
má jẹ́ ń sìn wọ́n wáyé àbùsí Èdùmàrè ọba dán adúrótolúwa tí ò ní jogún òfò láíláí. ṣé rí sinimá adúrótolúwa kọ́ ni Funmi Martins ṣe gbẹ̀yìn o, mò ń fi gbogbo ẹnu sọ pé kò rí bẹ́ẹ̀. bákan náà làwọn oníwèé ìròyìn kan sọ pé Anta Laniyan ló darí sinimá adúrótolúwa lọ́dún náà lọ́hùn-ún, ṣùgbọ́n mo fi ń yé yín wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni, torí pé olóògbé Yomi Ògúnmọ́lá ló darí iṣẹ́ náà. adúrótolúwa sì jáde kí olóògbé Funmi Martins tó kú. àkàkà tán ni sinimá tí Funmi Martins ti kópa nínú rẹ̀, torí pé ó kù ṣáà nìbọn ró. àmọ́ ẹ jẹ́ kí n ṣẹnu ní déédéé síbí lórí àwọn sinimá tí mo ti dárúkọ sẹ́yìn. ó dẹ̀ ṣọ́ọ̀bù chief ló kọ ìwé yìí. bẹ́ẹ̀ ni mà. ó dẹ̀ lójú. bẹ́ẹ̀ ni mà ó dá mi lójú mà. ibo ni chief wa. wọ́n wà ní. wọ́n wà ní. bẹ́ẹ̀. fine. ẹ fún mi ní a minute. Hello. Hello. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ chief ń fẹ́ bá sọ̀rọ̀. Ṣé DPO ni ẹ? Ah. Ẹ káàsán sir. Yes sir. Àlàáfíà sir. Ẹ jọ̀ọ́ ṣé tájú ọmọ mi ti débẹ̀ yẹn? Ó ti débì. Ẹ jọ̀ọ́ èmi ni mo fi lẹ́tà yẹn rán. Inú gan lẹ́tà náà wà níwájú mi. Èmi ni mo fi rán. Èmi náà kàn ní pé kí n fóònù yìí kí n lè fi confirm. Ẹ mọ̀ fọ́rọ̀ àwọn ọmọ ọ̀sìn. Èyí ò lè fi bẹ́ẹ̀ trust wọn lọ títí. Ẹ bá mi release lady yẹn. Ẹ bá mi release ẹ. Okay sir. But chief, ṣé mọ̀ pé nǹkan tá à ń ṣe kò bófin mu? Ẹ̀yin fúnra yín ló yẹ kẹ́ wá gba béèlì ọmọ yìí. Ọ̀kẹ́ rányàn wá láti wá gba béèlì. Ẹni sọ̀rọ̀ èmi náà mọ̀ pé yẹ kí n wá fúnra mi kí n wá gba béèlì. Òtórí bá ṣe jọ wà, màá yọ̀ǹda wọn kán máa lọ. Kò sí problem sir. Tí n bá dé láti Kútọ́nù, mo fẹ́ lọ sí Kútọ́nù, màá yọjú sí yín. Ṣé ẹ̀ ní pẹ́ lọ́hùn? Kí wá ní kí n bá rí àbọ̀ báyìí o? Any pint tó bá ti dá ní kẹwàá mú bọ̀. Okay, ẹ ṣé gan. All right sir. Okay sir. Tẹ bá dé ẹ̀ wá sign àwọn necessary papers tó bá wà. Okay. Ọ̀dẹ́ níbí o. Ọmọkùnrin ilé ọpọlọ gbogbo àwọn tó bá ti pa lórí láyé ọlọ́wọ́ bá fún ọ ní ọpọlọ ìgbà ọ̀rà ọmọ mo ti rà á dé tán. ẹ jẹ́ ká ṣe báyìí. àwọn wo gan la lè pè ní ọ̀rẹ́ olóògbé Funmi Martins lóbìnrin nídìí iṣẹ́ tíátà. mo bẹ̀rẹ̀ báyìí, mo dárúkọ Tóyìn Àfọláyan tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Lọ́lá Ìdíjẹ́. bákan náà ni màá dárúkọ Princess Rónkẹ́ Ajéníṣe tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Àṣàbí Olórìṣà. lọ́kùnrin ńkọ́ màá dárúkọ Anta Laniyan. bákan náà ni màá dárúkọ Dèjì Adénúgà. pábánbárì ni màá dárúkọ olóògbé Yomi Ògúnmọ́lá. lọ́pọ̀lọpọ̀ ìgbà ni olóògbé Funmi Martins àti Yomi Ògúnmọ́lá máa ń ṣèṣe tọkọ àtìyàwó nínú sinimá. ẹ̀yin náà bá wo sinimá Ẹran Ìyẹ́ Òṣogbo, Ayé ò parẹ́, Má jẹ́ ń sìn wọ́n wáyé, Ìjà ọmọdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ ó gbà pẹ̀lú mi lóòótọ́. ẹ jẹ́ kí n rán yín létí dáílọ́ọ̀gì kan tọ́rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ ó gbẹ́wà rẹ̀ yọ ṣòǹgbẹ̀ bíi ti Funmi Martins tó dolóògbé. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, Gbẹ̀ngà Adébóyè ló sọ̀rọ̀ yìí nínú rẹ́kọ̀dù rẹ̀ Ayétótó. ara àwọn ọ̀rẹ́ Funmi Martins lọ́kùnrin lolóògbé Gbẹ̀ngà Adébóyè náà wà. ìbí níjọ́ ọjọ́ kan là á joyin, àní níjọ́ ọjọ́ kan là á jàdò, níjọ́ ọjọ́ kan là á sùn tá à ní jí mọ́, tákùkọ yóò kọ́ lẹ́yìn ọmọkùnrin tàbí ọmọbìnrin o. Fúnmiláyọ̀ Àníkẹ́ Ògúntómi Martins ló di olóògbé lọ́jọ́ 5 oṣù 5 ọdún 2002. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, kò tí ì pé 40 ọjọ́, that is 40 days, tí global actress fi ní àìsàn ọkàn lẹ́yìn ìgbà tó bímọ tán tọ́lọ́yìnbó ń pè ní heart attack tọ́lọ́jọ́ fi dé o. mo yọ nínú ọ̀rọ̀ tí Àṣàbí Olórìṣà sọ, wọ́n ní lọ́jọ́ Sunday tó yẹ kí Funmi Martins gbé ọmọ rẹ̀ Dámiláre wọlé ìjọsìn gẹ́gẹ́ bí àwọn onígbàgbọ́ ṣe máa ń ṣe. lọ́jọ́ náà ni àìsàn ọkàn mú Funmi Martins mọ́lẹ̀ tó sì gbé dìgbàdìgbà tó di ilé ìwòsàn. lọ́jọ́ Sunday yìí ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀ṣuntúyí Medical Hospital eléyìí tó wà ní Ìjú fún ìtọ́jú. nígbà tó di òru ọjọ́ Ajé Monday mọ́júmọ́ Tuesday
nìkú wọlé wẹ́rẹ́ tó sì mú global actress lọ Funmi Martins ó lọ. Irú kílẹ̀ yìí lọ́dún náà lọ́hùn-ún ẹ̀yìn tèmi global actress lọ láì dágbére fẹ́nìkan o. Gbàrà táwọn ènìyàn máa jí lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ìròyìn ìbànújẹ́ ló sọ lẹ́ka múlùdùn níbi tá ti kéde ikú Fúnmiláyọ̀ Àníkẹ́ Ògúntómi Martins lọ́jọ́ kejì oṣù karùn-ún ọdún 2002 làwọn ènìyàn gbọ́ ìròyìn àgbọ́sọgbánú ọ̀hún pé Funmi Martins ti kú o. Màmá Olúmídé ṣe bẹ́ẹ̀ ó lọ, màmá Ayọ̀ lọ, màmá Dámiláre ó mà ṣe o. Tá a bá ní ká wò ó ọdún 2002 sọ 2004 ó ti pé 22 years tí Funmi Martins náà ti lọ o. Funmi Martins ò lóun ò act mọ́, ikú ló yọwọ́ Funmi Martins láwo. Ó di tó ṣe mo ló darí náà kó ikú ló pín ìrìn àjò ayé o. Àlọ́ dojú àlá ó di gbére ikú. Ọ̀pọ̀lọpọ̀ òṣèré nílẹ̀ yìí ló péjú síbi tí wọ́n ti sìnkú Funmi Martins látàn lọ́jọ́ 17 oṣù karùn-ún ọdún 2002. Bẹ́ẹ̀ púpọ̀ lára àwọn òṣèré tó péjú síbi tá ti sìnkú Funmi Martins lọ́dún náà lọ́hùn náà ni ò sí láyé mọ́ o. Ọdún 2002 jẹ́ ọdún mánigbàgbé tí a pàdánù àwọn òṣèrébìnrin arẹwà méjì Funmi Martins àti Bímpé Adékọ́lá Ìrètí. Gbẹ̀ngà Adébóyè dárò Funmi Martins lọ́dún náà lọ́hùn tẹ́ ò bá gbàgbé. Láńre Tẹríba náà dárò olóògbé Funmi Martins tẹ́ ò bá gbàgbé. Kódà àwọn méjèèjì náà jọ ṣe orin fún Funmi Martins lọ́dún náà lọ́hùn. Erinwo àjànàkú ṣe bẹ́ẹ̀ ó sùn bí òkè. Funmi Martins òṣèré obìnrin arẹwà onítọ́rọ́ lẹ̀kẹ́ òdìgbére o. Ó ti mú bàbá rẹ̀ sí tó máa mú mi rìn. Ṣọ́ ìpẹ́ lọ́lọ́run ṣe bá jọ bẹ̀rẹ̀ rẹ̀ ní wọ́n dání àjọ ọ̀ṣọ́. Ikú jẹ́ Funmi Martins gbà lọ́wọ́. Ó ṣe sinimá tó dùn gbà. Funmi Martins tó dolóògbé iṣẹ́ ọwọ́ ìwé òkú ẹ̀rù ẹlẹ́rù lápẹ̀ dárí yọ̀dọ̀ ẹni tó lẹ́rù ló máa gbé o. Káàsà, ikú já Funmi Martins lọ́wọ́ wa. Global actress lọ láì dágbére fẹ́nìkan. Tó bá wọ sinimá ẹ̀rù ẹlẹ́rù, wàá gbàgbé Funmi Martins àkọlọ jù. Òdodo ọ̀rọ̀ ni a ò ní ẹ̀rù ẹlẹ́rù kan fàtiwà dání. Ọ̀gbẹ́ni àdìgún ọ̀rọ̀ ni ó ní ìtumọ̀. Wọ́n ẹ̀rù ẹlẹ́rù kò mọ̀ bí abájọ. Ẹ̀rù ẹlẹ́rù iṣẹ́ ajégede tó lògbé sí kojú. Ẹni egbògbò ẹbí ti Funmi Martins àánú yín dákọ́dé àṣeyín ẹ̀rù ẹlẹ́rù. Funmi Martins ní kákọ́dì ìdáníwẹ̀ bàbá sùwé ojú pákókó ẹlẹ́ṣọ̀ láti bíbọ̀ṣì àfisọ̀wọ́ bídé Funmi Martins láyé bákàrí alánà rẹ́ni ṣíta. Ẹ̀rù ẹlẹ́rù ti dàgbé léwu nìyẹn o. Bóyá Ventures àti Mama Brambo 143 lọ́ndẹ̀ àti Kwesí ìdúmọ̀tàdé kò ló kò jáde. Ẹ̀kọ́ ojúlọ́nà sinimá kò sí èrò màrún. Ẹ̀rù ẹlẹ́rù ní lóòótọ́ àdúrà ní káyé má bí ìròwà tọmọtọmọ Funmi Martins rest in peace. Pé akọni kì í kú, akọni máa ń papòdà ní àti pé òṣèré ò kì í kú láéláé. Iṣẹ́ ọwọ́ Funmi Martins ò lè kú láéláé bónírèsí kọ̀ tó lóun òfin gbani tèyí tó ti fi sílẹ̀ ò ní parẹ́. Tẹ́ ẹ bá ní òṣèré kan tó wù yín lọ́kàn tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ nípa wọn lórí ètò wa nígbà kan rí, ẹ lè dírọ̀pù kọ́mẹ̀ntì yín sí comment section wa tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà wa yìí. WhatsApp nìkan ni o. Olúmídé Martins Abíọ́dún ọmọ bíbí inú Funmi Martins ni kò dẹ̀ jẹ́ kí iṣẹ́ ọwọ́ ìyá rẹ̀ ó parun. Jẹ́ ká kí káàkiri fúnṣẹ́ takuntakun tóun náà ń ṣe lẹ́ka múlùdùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Lórí ètò wa Artist of the Week tó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ á sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa Mídé Martins Abíọ́dún fún yín láti mọ àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀. Fúnmiláyọ̀ Àníkẹ́ Ògúntómi Martins máa gbọ́hùn ṣọ̀hún máa gbọ́hùn ṣògo. Ẹ má gbàgbé láti láìkí fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. Ẹ ṣe tún jẹ́ ká pàdé lọ́jọ́ mẹ́jọ níbi tí màá ti gbé àlejò míì wá sójú ìwòran yín lórí ètò wa nígbà kan rí. Kí ló ṣe ẹ́? Lára
I have not been feeling too well. Kí ló ṣe ẹ́? Ọlọ́run jẹ́ káwọn rábí pààyàn jàre. Àwọn wo? Àwọn àbúrò mi ló ń kóra wọn wá ní alẹ́ àná. Wọ́n kàn dé láti school bẹ́ẹ̀ kí wọ́n wá ṣe meeting bí ni. Oníkàlùkù tó bẹ̀rẹ̀ sí ṣí gbogbo owó tó ń fẹ́ gbà, àwọn fẹ́ gba owó ìwé handout kìíní. Wọ́n ṣí gbogbo ẹlẹ́ṣàwó. Wọ́n ti ẹ̀kọ́ ẹ̀fọ́rí bá mi, wọ́n kó wà lábá mi, kàtá gbogbo mi ìsúnmọ́jú. Torí bẹ́ẹ̀ ló ṣe wá rọjọ́. Anyway, èló lowó náà? Wọ́n ṣàṣì gbogbo ẹ̀ ń tó bí 25,000-30,000 ṣá. Ló bá tán. Anyway, èmi ò ní owó tó yẹn ń bí. But lọ múra já lọ síbi tá à ń lọ. Ó mọ̀ pé mo ti sọ fún ọ̀rẹ́ mi pàjọ́ ń bọ̀ ni. Tábàdẹ̀ kúrò ń bẹ̀, àgbálẹ̀ ọ̀dọ̀ mi, màá fi kún eléyìí. Wá dé sẹ́tù wọn. As a matter of fact, mi ní lè lọ torí pé mi ò wá òkè tó yẹn. Bóyá tó bá lọ, tó bá darí padà wá nílé, o lè fi rán ọmọ kan sí mi. Wá, ó dùn mí náà bọ̀ sí kò sí nǹkan tí mo lè ṣe sí. Sẹ̀síwọ̀ náà dẹ̀ ti lọ. Kí èmi náà jókòó. Irọ́ ní sùúrù wa, má bọ̀ bàtà. Kí ló dé? Má bọ̀ náà, àwọn ọ̀rẹ́ mi máa expect. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ara ọkọ mi ò yá. Ó ní kí n máa lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Táwọn ọ̀rẹ́ mi bá máa bínú kán bínú. Dúró lára, tó bá jẹ́ ọkọ tó ti fẹ́ sílé mi, ìyẹn sọ. Àwọn ọ̀rẹ́ á lè understand pé ọkọ ẹ lára ẹ ò yá o. But ìjẹ́ pé ẹ̀ tí ìfẹ́ ra ẹ sílé yẹn kan, wọ́n máa ní nǹkan kan tí ó yẹ kó disturb ẹ ní disturb ẹ. Ọmọlúwàbí, èèyàn gbọ́dọ̀ pa bí tí ó bá sọ̀rọ̀ sí. Ok, mo ti gbọ́. Lára. Tó bá ṣe tán kó bá mi yàrá. Madam. Rọ́bà. Lẹ́yìn ẹ̀. Ẹ̀kọ́ burú. Bá mi yàrá. Mo gbé